ìjà òṣèlú nìbàdàn Tinubu ló jẹ̀bi ni tàbí Olúbàdàn àbí Ṣèyí Mákindé. nídìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nìbàdàn lọ́jọ́ ajé Monday ìjẹrin ọjọ́ 24 oṣù kẹjọ tá a wà yìí, ọ̀pọ̀ àwọn aráàlú lẹ́nu wọn pín yà lórí ìṣẹ̀lẹ̀ náà, bí àwọn kan ti ń bú ààrẹ Bọ́lá Tinubu pé òun ni ọ̀dádá tó dá gbogbo eléyìí sílẹ̀ àti pé àgbà kìí ṣorò bí èwe. bẹ́ẹ̀ làwọn kan sọ pé Tinubu kọ́ o, kò rán wọn níṣẹ́ o, àwọn ọmọ ẹ̀ ní pé àwọn ọmọ ẹ̀ ni wọ́n rán níṣẹ́ ẹrú tí wọn ò fi tọmọ jẹ. bẹ́ẹ̀ làwọn kan ń bú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà pé àgbà kìí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́, pé ọ̀rọ̀ tó bá fẹ́ dàrú báyìí àgbàlagbà kò gbọ́dọ̀ fi ara ẹ̀ sínú ìjà àárín àwọn ọmọ ẹ̀ méjì tàbí olóṣèlú méjì, yóò wá bí yóò ti yanjú ẹ̀ fún wọn ni. àwọn míín ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ṣá o, pé àfàgò kẹ́yìn àparò lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ohun ojú wa lójú ń rí ni. pé Ṣèyí Mákindé ló jẹun yóò tán tó ń wá bẹ́kùnbẹ́kùn kiri, òun ló rẹ́ni gúnyán fún un tán tó ní tọbẹ̀ òṣòro, pé èrè ìwà arífín ẹ̀ ló ń jẹ. ṣùgbọ́n èyí tó ṣàṣẹlẹ̀ ni pé ìjà náà ti le, kò sì sẹ́nìkan tó lè sọ pé òun mọ ohun tó lè tìdí ẹ̀ yọ. Mákindé ń bá àwọn Tinubu jà, bóyá Tinubu dá sí i tàbí kò dá sí i kò sẹ́ni tó mọ̀, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn Tinubu kò mú ọ̀rọ̀ náà ní kékeré. àwọn náà fẹ́ fi ojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà gbolẹ̀. ó sì wá dàbí pé ọ̀rẹ́ tí Ládọjà tí í ṣe Olúbàdàn àti Tinubu jọ ń ṣe ló túbọ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ náà le sí i. ìdí ni pé tí ìjọba àpapọ̀ bá fẹ́ ṣe ohunkóhun nìbàdàn, tí gómìnà Ọ̀yọ́ bá ń ṣe kọ́ńtà dígbọ́n, ọ̀dọ̀ Olúbàdàn ni wọn yóò yíwọ́ sí, ibẹ̀ ni wọn yóò bá wọlé. gbogbo ohun tí wọ́n bá sì fẹ́ ṣe ni yóò ṣeé ṣe, bóyá Mákindé dá sí tàbí kò dá sí. ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́sẹ̀ tó kọjá ní ìwé kan jáde sí gbangba. ìwé náà jẹ́ èyí tí mínísítà fún ètò iṣẹ́ òde Jẹ́fìrì Umahi kọ sí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà. ìwé ìpè ní invitation. ìwé náà jẹ́ èyí tí wọ́n fi pe Olúbàdàn láti wà níbi ayẹyẹ ìbẹ̀rẹ̀ iṣẹ́ sísọ ojú ọ̀nà Ìbàdàn sí Ìjẹ̀bú Òde di olópó méjì, yàtọ̀ sí ọ̀nà olópó kan tó wà níbẹ̀ láti ọjọ́ ìwá. nígbà tí lẹ́tà náà dé ta, ọ̀pọ̀ àwọn ọmọ Ìbàdàn ló bínú pé irú àrífín wo leléyìí. ìdí tí wọ́n fi pe kinní náà ní àrífín ni pé 20 oṣù, ìyẹn ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá, ni wọ́n kọ lẹ́tà náà tó sì dé sí ọwọ́ Olúbàdàn lọ́jọ́ kejì ọjọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹjọ yìí náà, fún ayẹyẹ tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ 24, ìyẹn Monday ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí gan-an. èyí ni pé ọjọ́ 3 péré ni wọ́n fún Olúbàdàn láti fi wá síbi ayẹyẹ tí ìjọba àpapọ̀ fẹ́ ṣe. ṣùgbọ́n ó jọ pé Olúbàdàn wo pàtàkì iṣẹ́ ọ̀nà náà ju ìwà àfojúdi tó wà níbẹ̀ láti ọ̀dọ̀ mínísítà yìí àti àwọn tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ náà lọ. ó sì ṣeé ṣe kó jẹ́ èyí gan ló gbé Olúbàdàn lọ. nítorí nítòdodo ọ̀nà Ìjẹ̀bú Òde síbàdàn yìí ọ̀kan nínú àwọn títì tó ti pààyàn jùlọ ní Nàìjíríà ni, nítorí pé ọ̀nà náà kéré. ohun tó sì wà níbẹ̀ ni pé ó lé ní 60 ọdún tíjọba ti kọ́ ọ ní tìgbàlódé, nígbà tí mọ́tò kò sì tí ì pọ̀ rẹpẹtẹ tó ń gbabẹ̀ ni. àmọ́ nígbà tí wọn ò ráyè àti tún un ṣe mọ́, ọ̀nà náà bàjẹ́ sí i. bẹ́ẹ̀ ọ̀nà tí gbogbo èrò Ìbàdàn ń gbà kó tó di pé ìjọba Ọbásanjọ́ sí ọ̀nà express Èkó síbàdàn lọ́dún 1978 ni. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n bá ń lọ sí Ìbàdàn, Ẹ̀pẹ́ ni wọn yóò ti wọ̀ ọ́, tí wọn yóò já sí Ejìnrìn, tí wọn yóò gbabẹ̀ já sí Ìjẹ̀bú Òde. ọ̀nà ilẹ̀ yìí náà ni wọn yóò sì tọ̀wọ́ Ìbàdàn. eléyìí ti wà tipẹ́tipẹ́ láti ayé àwọn Pàràkòyí àti Ìṣòwòrò ilẹ̀ Yorùbá. ọ̀nà ọkọ̀rọ̀ tí wọ́n ń bá lọ sí Ìbàdàn láti Ìjẹ̀bú Òde ni. àmọ́ ní 1925 ìjọba òyìnbó bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀nà títì yìí, wọ́n sì bẹ̀rẹ̀ sí la ọ̀nà náà wẹ́rẹ́wẹ́rẹ́ gba inú àwọn aginjù àti igbó kìjikìji àárín àdúgbò náà títí di ọdún 1938 tí wọ́n gbé kinní náà wọ ìlú Ìbàdàn láyé baálẹ̀ Ìbàdàn Okunola Abbas Alẹ́ṣinlọ́yẹ́, nígbà tí ọlọ́lá Bernard Henry Bodilon jẹ́ olórí ìjọba Nàìjíríà pátá. ọ̀nà yìí ló dín ìṣòro àwọn èèyàn kù, tí wọ́n sì ríbi ṣòwò láàrin Èkó, Ìjẹ̀bú Òde títí dé Ìbàdàn láìsí wàhálà kankan.
àmọ́ tóóró lọ̀nà náà ìjọba àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló wá dé tí wọ́n bẹ̀rẹ̀ ètò iṣẹ́ ọ̀nà náà padà láàrin 1958 sí 1959 lẹ́yìn tí Adégòkè Adélabú kú sójú títì yìí tí ìjọba Ládòkè Akíntọ́lá sì parí ẹ̀ pátá ní 1965. èyí ló mú ọ̀nà náà dáa ó sì di ọ̀nà tó yá jù lọ ọ̀nà tí èrò ń tọ̀ jù láti Èkó dé Ìbàdàn yàtọ̀ sí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lọ gba ọ̀nà Abẹ́òkúta. ṣùgbọ́n nígbà tí owó dé sí Nàìjíríà tí mọ́tò pọ̀ rẹpẹtẹ ọ̀nà náà kò tún gbà wọ́n mọ́ ojúmọ́ kan ìjàmbá ọkọ̀ kan sì ni àwọn èèyàn ń kú lọ níbẹ̀ lójoojúmọ́ ṣáá ni. ohun tó wáá jẹ́ kí wọ́n pa ọ̀nà náà tì pátá ni nígbà tí ọ̀gágun Ṣéhù Yàràdùà lórúkọ ìjọba Ọbásanjọ́ sí ojú ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn ní ọjọ́ 18 oṣù kẹjọ August 8 ọdún 1978 tí ọ̀nà náà sì di èyí tí gbogbo ayé ń tọ̀ tí wọ́n pa ọ̀nà Ìjẹ̀bú Òde Ìbàdàn yìí tì láti ìgbà náà lọ. èyí ni pé fún bíi 50 ọdún sẹ́yìn kò sẹ́ni tó yà sọ́nà yìí gidigidi mọ́. ohun tí gbogbo àwọn tí wọ́n gbọ́ pé wọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀nà náà ṣe kan sáárá sí ìjọba Tinubu yìí nìyẹn. ó sì ṣeé ṣe kó jẹ́ ìdí tí Olúbàdàn Ládọjà fi ní ohun tó bá ṣojú ẹni kì í ṣẹ̀yìn ẹni mọ́ tí òun náà sì wà níbẹ̀ nìyí. ṣùgbọ́n àwọn tí wọ́n ṣètò yìí pàápàá mínísítà ètò iṣẹ́ òde David Umahi tó jẹ́ òun gan ló ń ṣiṣẹ́ ọ̀nà yìí òun náà ló sì ń kọ lẹ́tà ìpè sí àwọn èèyàn ńláńlá kiri. wọ́n kó kinní náà kú wọ́n kó okùn wọn ò ṣe é tán rárá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ èèyàn ti ń sọ. ìpínlẹ̀ méjì ní títì náà bọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn ni. níwọ̀n ìgbà tó sì ti jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kinní náà yóò ti bẹ̀rẹ̀ lásìkò yìí kò sí ìdí kan tí wọ́n fi gbọ́dọ̀ yọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sẹ́yìn nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe. ṣùgbọ́n ìjọba àpapọ̀ yọ gómìnà ìpínlẹ̀ náà Ṣèyí Mákindé sẹ́yìn bẹ́ẹ̀ wọ́n pe gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún. ohun tó dùn ọ̀pọ̀ èèyàn rèé pàápàá àwọn tí wọ́n fẹ́ ti Mákindé àtàwọn tí wọ́n kórìíra káwọn tí wọ́n ń ṣèjọba máa fi òṣèlú ṣe gbogbo nǹkan ìdàgbàsókè pátápátá. ohun yòówù tó bá jẹ́ kí mínísítà yìí pe Dàpọ̀ Abíọ́dún láti Abẹ́òkúta kò sí ìdí tí yóò fi gómìnà tó wà níbàdàn sílẹ̀ láìpẹ́. lóòótọ́ wọn ní gómìnà náà kò sí nílé ni ó wà ní líìfù ṣùgbọ́n ọ̀rọ̀ tí kò mọ̀yán lórí ni torí adelé gómìnà wà níbẹ̀ ìjọba rẹ̀ sì wà níbẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe Mákindé ni wọ́n fẹ́ pè síbi ètò yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. báwo wá ni wọ́n wá ṣe òṣàlódò tí làbẹ́làbẹ́ kò mọ̀. ohun tó fa ìbínú àwọn èèyàn rèé ìdí tí wọ́n sì fi bínú sí Olúbàdàn tó lọ síbẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ní tòdodo ìjà ló dé lóríndòwe tálásàlátù ń kọrin ẹ̀ tí wọ́n ní eégún ló ń bá wí. ìṣòro wà gan-an kí wọ́n máa ṣe irú nǹkan pàtàkì báyìí kí Olúbàdàn má lọ. bẹ́ẹ̀ ni kò sí bí ọba náà ti ṣe lè ṣe é nígbà tí ìjọba àpapọ̀ bá pè é sí iṣẹ́ wọn tàbí ṣíṣe wọn ṣé kó wá lóhùn ò lọ ni. ọba rán ni níṣẹ́ odò ọba kún ni iṣẹ́ ọba kò ṣeé má jẹ́ odò ọba kò sì ṣeé fò kọjá. àwọn tí wọ́n fẹ́ ti ọba yìí ní kò sóhun tí bàbá náà lè ṣe àfi kó lọ. àmọ́ àwọn míì ní bí kábíyèsí bá lọ kò ṣe kinní kan ṣùgbọ́n òun náà mọ̀ pé ìjà wà láàrin ìjọba Mákindé àti ìjọba àpapọ̀. ọ̀rọ̀ náà sì ti ṣẹlẹ̀ rí nígbà tó jẹ́ òun Olúbàdàn ló lọ sí Aso Rock láti lọ kí Tinubu pé ó ṣeun tàwọn tí wọ́n gbà sílẹ̀ ní oríire níjọ́sí nígbà tó yẹ kí Mákindé fúnra ẹ̀ lọ. ohun tó sì jẹ́ kíjọba àpapọ̀ pa Mákindé tìrẹ́ tó jẹ́ wọ́n ti nígbàgbọ́ pé kò sóhun tí àwọn fẹ́ níbàdàn tí Olúbàdàn ò ní ṣe fáwọn pàápàá nígbà tó tún wá jẹ́ òun ni alága àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ náà. àwọn yìí ní ìjọba pàápàá ti sọ Olúbàdàn di gómìnà òun ni wọ́n fẹ́ máa bá ṣe. èyí ló ṣe yẹ kí Olúbàdàn wá dá sí ọ̀rọ̀ náà ní irú ìgbà tí wọ́n sì pè é yìí kó béèrè pé ṣé wọ́n ti pe gómìnà òun sí i. nítorí tí kì í bá ṣe pé nǹkan rí bó ṣe rí Olúbàdàn kò gbọdọ̀ lọ sí ibi ayẹyẹ bẹ́ẹ̀ láì jẹ́ pé ó sọ fún gómìnà ìpínlẹ̀ náà. nítorí bó tiẹ̀ jẹ́ pé ipò náà ga lóòótọ́ síbẹ̀ nínú òwe òfin àti ètò ìjọba ṣíṣe lára àwọn òṣìṣẹ́ ìjọba kékeré ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Olúbàdàn ń ṣe. àbẹ́ alága ìjọba ìbílẹ̀ ló sì wà àti kọmíṣánná fún ọ̀rọ̀ oyè àti tìjọba ìbílẹ̀ kódà kò súnmọ́ gómìnà rárá. ṣùgbọ́n nítorí pé ọmọ Ìbàdàn ní gómìnà báyìí kò tó láti ṣe kinní kan fún ọba ìlú wọn. ìyẹn làwọn èèyàn ṣe rò pé pẹ̀lú ipò bàbá sọmọ yìí àti bí Olúbàdàn ti súnmọ́ Tinubu kò yẹ kó gba ọ̀rọ̀ náà láàyè pé kó fẹjú tó báyìí ó yẹ kó ti yanjú ẹ̀ fún wọn. lọ́rọ̀ kan
Olubadan ló lọ láti dúró bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níbo ayẹyẹ náà nítorí wọn kò pe àwọn tí wọ́n ń ṣèjọba ìpínlẹ̀ náà sí. Èyí tó sì tún mú ìsọnù lọ́wọ́ ni pé nígbà tí Olubadan ń lọ ó tún mú Sharafadeen Ali òǹdúpọ̀ gómìnà lórúkọ ẹgbẹ́ òṣèlú APC dání. Ọkùnrin náà sì sọ̀rọ̀ níbẹ̀ àfi bí ẹni pé òun gan ni gómìnà. Kódà kó má jẹ́ Olubadan ló mú un lọ nítorí ohun tó ti wà nílẹ̀ kò sẹ́ni tí yóò gbàgbọ́ pé kì í ṣe ipasẹ̀ Olubadan ló fi lọ. Ohun tó sì fa ìjà àti èébú nídìí ọ̀rọ̀ náà gan nìyẹn. Àwọn kan ní kí ló dé tí Olubadan kò mú àwọn míì tí wọ́n tún fẹ́ du ipò gómìnà lọ́wọ́. Ìyẹn tó bá ṣe pé wọn kò tilẹ̀ fẹ́ mú Makinde lọ. Ohun tó jẹ́ kí Makinde fìbínú sọ̀rọ̀ rẹ̀ tó sì kan ìjọba Tinubu lábùkù pé irú iṣẹ́ ńlá báyìí o, iṣẹ́ tí yóò mú ìdẹ̀ra bá àwọn aráàlú àti ìpínlẹ̀ gbogbo, kì í ṣe èyí tí àwọn gbọ́dọ̀ fi ọ̀rọ̀ òṣèlú sídìí ẹ̀ rárá. Ọkùnrin náà ní àfiwèrè èèyàn nìkan ni yóò sọ pé ohun tíjọba Tinubu wá ṣe níbàdàn yìí kò dáa. Ṣùgbọ́n báwo ni wọn yóò ti ṣe fárí lẹ́yìn olórí? Báwo ni wọn yóò ṣe kó irin wẹ́rẹ́ wọlé arọ́ lẹ́yìn alágbẹ̀dẹ? Ọkùnrin náà ní kinní náà kò dáa o, kó sì tún orúkọ ààrẹ pàápàá ṣe. Ṣé láti ẹ̀yìn ìdìbò 2023 tí Makinde àti àwọn tó kù ẹ̀ ti dúró ti Tinubu tí ọ̀rọ̀ sì padà dìjà pé Tinubu kò mọ oore tí òun Makinde ṣe é, àtìgbà náà ni àárín wọn kò ti dáa mọ́ rárá. Ọ̀rọ̀ náà sì burú nígbà tí wọ́n jí àwọn èèyàn gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire, àmọ́ tí Makinde ní kinní náà lọ́wọ́ ìjọba àpapọ̀ nínú, tí kò sì kí wọn kú iṣẹ́ lẹ́yìn tí wọ́n rí àwọn ọmọ tí wọ́n jí gbé náà, tó tún wáá gbé ìgbìmọ̀ kan dìde pé kí wọ́n bá òun wádìí ohun tó ṣẹlẹ̀ gan-an. Paríparí ẹ̀ sì ni pé afẹ́ni lóbìnrin ò fojú re wo ni. Ẹni tó bá fẹ́ lẹ́ni nídìí àkàrà tó wá ní ká máa fẹ̀yìn ẹni dán òkúta wò, èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ máa béèrè bóyá tọ̀hún fẹ́ràn ẹni tàbí kò fẹ́ràn ẹni. Makinde ti wọ inú ẹgbẹ́ òṣèlú APM, òun ni ẹgbẹ́ náà sì fà kalẹ̀ pé kó wá du ipò ààrẹ. Bẹ́ẹ̀ ló sì di ọ̀kan nínú àwọn alátakò Tinubu. Ohun tó jẹ́ kí ìjà Ìbàdàn náà búrẹ́kẹ́ nìyẹn. Ta ló wá jẹ̀bi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o? Makinde ni tàbí àwọn èèyàn Tinubu? Àbí Tinubu fúnra ẹ̀ pàápàá ni? Tàbí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ló kó kinní ọ̀hún kù tó jẹ̀bi ni? Ọ̀rọ̀ náà sì ń jà rànyìn o. Ọláìwọlá alága ló ń ṣe àyẹ̀wò ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ Ṣèyí Mákindé, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.